You are a self-centered human being. Alhaji K1theultimate Ayinde Ọmọgbọ́láhàn. Tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù, ẹ wà lára wọn. Tó bá ń wá ẹni tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí, ẹ jẹ́ ìkan ní inú wọn. Ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. Ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lẹ máa ń fẹ́ tojú bọ̀. Gbogbo ibi tẹ́ bá dẹ̀ ti tojú bọ̀ rè, ibẹ̀ máa ń dàrú ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́. Ẹ máa ń nawọ́ sí wọn, ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé kò sí ibi tí ẹ lè travel dé. In fact, ẹ travel ju pilot mi lọ. Ọlọ́run bá kẹ́ yín débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn. Ọlọ́run bá kẹ́ yín, ẹ tún ṣe abiyamọ. Ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tóun bá pa ẹ̀yin lòun fẹ́ wá kó fún. Ọlọ́run bá kẹ́ yín débẹ̀. Obìnrin míì ń dúró pé bẹ́ẹ̀ ṣe rí kùjẹ́kùjẹ́ yìí, òun yìí máa bímọ fún yín. Obìnrin míì ń dúró pé sẹ́ẹ̀ kóun tó kú, òun máa bá yín ní nǹkan ṣe pọ̀. Ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. Ìdí tẹ́ ṣe ń ranjú mọ́ Awùjalè nìyẹn. Kò sí nǹkan méjì tẹ́ fẹ́ fi Awùjalè ṣe. Ẹ fẹ́ fi rán oró ni. Ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín. Ìgbà tẹ́ ń dàgbà, nǹkan burúkú, gbogbo nǹkan burúkú ayé yìí, òun lẹ ti bá wọn ṣe. Wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement, ọba tó máa mú development wọ ìlú. Ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba, àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago. Ṣùgbọ́n wọ́n ní kò kàwé. Ìdí tí àwọn bàbá Òdùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn. Torí Síkírù Adétọ̀nà school bàbá Òdùtọ́lá ló lọ. Àwọn bàbá Òkúnọ́wọ̀ wọ́n dẹ̀ ṣe kí ni, wọ́n gbárùkù tì pẹ̀lú àwọn bàbá Ṣónibárẹ́. Ó dẹ̀ fi ọmọdé ó fi jẹ́ tó fi dàgbà. Òun ni ibi tí ẹ̀yin ranjú mọ́ ní èní ìyẹn. Ṣé ẹ lérò pé akúrí ni President Bọ́lá Ahmed Tinubu ni? Wọ́n wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí, àwọn Ṣọ̀tẹ̀, àwọn Adénúgà, àwọn Balógun Ìjẹ̀bú. Ṣé wọ́n wá gbé irú yín, wọ́n á gbélé wọn ní orí? Tó bá fi yín jọba, àwọn èèyàn máa kó kúrò ní ìlú ni. Torí orí ti padà di irú nìyẹn. Ẹ fìbí kankan tọmọ wọn ní Ìjẹ̀bú. Ẹ dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fi lẹ̀ pé kí wọ́n máa fi yan ọba. Ó gbọ́dọ̀ kàwé, ó gbọ́dọ̀ wà upright, ó gbọ́dọ̀ ní integrity, ní ṣíkíní ní inú àwọn kárátà yẹn àti criteria yẹn. Tí wàá fọ́ sí age bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba. Torí wọ́n ti advise àwọn afọbajẹ pé between the age of 40 to 60. Ẹ ti kọlẹ̀kùn wọ 70, ilẹ̀kùn ti mú yín ní ọwọ́. So ẹ gbé ojú kúrò ń bẹ̀, kò kí ń ṣe NURTW. Ẹ̀yin lẹ dàárín àwọn NURTW, ẹ̀yin lẹ dàárín wọn rú. Ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú. Ẹ̀yin lẹ dàárín àwọn Fuman, Fuji Music Artist of Nigeria. Ẹ̀yin lẹ dàárín wọn rú. Gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí, tẹ bá ti orí wọ̀, ibẹ̀ máa ń bàjẹ́ ni. Ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ́ bí tí wọ́n ṣe fẹ́ kankan nínú wọn. Torí kò sẹ́ni tó fẹ́ jẹ́ àná yín. Torí you are a self-centered human being. Ẹ máa ń like láti ran oró. Àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ lọ sí Jamaitu, wọ́n ní kí n má pè yín ní Wàsíù oníṣàwòrò lẹ́sẹ̀ tètè pé wọ́n náà bí kú ni yín. So kílẹ̀ ń wá nídìí Awùjalè? Ní ìwà tó dáa, ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo, tẹ́ yẹ̀yẹ́ Olúwo. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣàǹkà
ọ̀rọ̀ àlùfàǹṣà tẹ sọ sí former governor of Lagos State Akinwumi Ambode ṣé irú yín wà lóye kó fi jọba ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wàsíù gbà o ṣó yẹ kẹ́ gbà àbí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá jẹ́ afọbajẹ tó bá mú irú kárátà Wàsíù Àyìndé wá síwájú yín pé kẹ́ recommend ẹ̀ fọba ṣẹ́yìn lè ṣe ṣẹ́ lè fi irú yín jọba pẹ̀lú ìwà tẹ́ni lọ́wọ́ ẹ̀yin tí ẹ lè manage matrimony ẹ lè manage obìnrin kan fún ọdún kan oṣù kan ò lọ ká má gbọ́ nǹkan kan ní orí yín drama ti pọ̀ jù ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí àwọn orúkọ tẹ kólẹ̀ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́ pálí tẹ fi travel 86 èyí tẹ fi travel lọ London ní 87 èyí tẹ fi lọ sí hajj ní 89 èyí tẹ lò lọ sí Amẹ́ríkà 92 93 tẹ wá padà lò lọ sí London wọ́n ní kọ́pì ẹ̀ lọ́wọ́ o wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣe mọ́ màṣáàlẹ̀ ń jẹ́ báwo lẹ ṣe arrive dé orí màṣá ẹ kó sworn affidavit wá kẹwàá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀ torí ìgbà tójú ń pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹ̀túwá ló ń jẹ́ Musa Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá so ta ló bí Àdìsá anífowóṣe ta ni bàbá tó bí bàbá Àdìsá Àdìsá ló bí Wàsíù ta ló bí Àdìsá ta ni bàbá bàbẹ́ ibo nìdílé yín ibo lágbolé yín ẹ tọ́ka sí kọ́ lọ bèrè yín bẹ̀ kò ń ṣe ilé ojúṣàgbọ́lá tẹ́kọ́ o ilé tẹ́ ti ṣẹ̀wá tẹ́ ti jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ́ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni ìdítọ́ ẹ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn so a lè trace ìran yín mẹ́rin back to 18th century ta ló bí Musa bàbá yín Àdìsá ta ló bí bàbá ta ni bàbá bàbẹ́ ìyẹn lọ́ní kẹ́ wá sọ o kò ń ṣe pé kẹ́ máa kọrin pé entitlement yín tán mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba so ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀ ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wàsíù àmọ́ àbúrò bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín ẹ kó wọn jáde kó wá defend yín wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá